Jésù ò rí Júdásì bí ẹni tó ṣe òun. Jésù ò rí Júdásì bí ọ̀tá. Ìlójú sọ pé ọ̀rẹ́, ó sì fi ìfẹnukonu dá ọmọ èèyàn torí pé ọba ògo rí wípé ìfẹ́ pípé ti bàbá ò ní pé kí òun la ìrírí mímú yẹn àti kíkan mọ́gi. Olúwa dúpẹ́ fún àánú rẹ àti oore rẹ. Ògo ni forúkọ rẹ. Bàbá wa finú rẹ hàn wá, ọ̀rọ̀ rẹ jẹ́ kó yé wa. Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin àyànfẹ́, mo fẹ́ tẹ̀síwájú láti fi hàn pé Jésù Kristi òun ni èmi ni tó ń jẹ́ èmi ni. Jésù fúnra ẹ̀ àsọtúnsọ pé nínú ìwé ìhìnrere Jòhánù tí à ń kà ní orí 8 ẹsẹ̀ 24 pé ẹnikẹ́ni tí kò bá ti gbàgbọ́ pé èmi ni, ẹnikẹ́ni tí kò bá ti gba òun ní èmi ni tó ń jẹ́ èmi ni, ó ní olúwa rẹ̀ yóò kú sínú ẹ̀ṣẹ̀ rẹ̀. Jésù sì jẹ́ kó yé àwọn Júù àti kó yé gbogbo wa wípé kì í ṣe Mósè nìkan ló ń farahàn fún Abraham. Bẹ́ẹ̀ ni èmi ni. Òun ló pe Abraham. Òun ni Abraham ń tẹ̀lé. Wọ́n á fẹ́ fi ìṣẹ̀lẹ̀ abàmì kan hàn yín nínú ìwé ìhìnrere Jòhánù orí 18 kí á dẹ̀ kẹ́kọ̀ọ́ ńbẹ̀. Nígbà tí n tó ṣẹlẹ̀ níbẹ̀ ni pé nígbà tí wọ́n fẹ́ wá mú Jésù láti lọ fẹ̀sùn kàn án kí wọ́n ó lè pa á, nínú ìwé ìhìnrere Jòhánù orí 18 yóò dá kí n kà láti ẹsẹ̀ 1 ṣùgbọ́n ẹsẹ̀ 4 sí ẹsẹ̀ 6 ó ní mo fẹ́ kí a kíyèsí. Nígbà tí Jésù ti sítọ̀ nǹkan wọ̀nyí tán, ó jáde pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lọ sókè odò Kídrónì níbi tí àgbàlá kan wà ní èyí tí ó wọ̀ òun àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ẹsẹ̀ 2, Júdásì ẹni tí ó fi hàn sì mọ ibẹ̀ pẹ̀lú torí nígbà púpọ̀ ni Jésù máa ń lọ síbẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Nígbà náà ni Júdásì, lẹ́yìn tí ó ti gba ẹgbẹ́ ọmọ ogun àti àwọn oníṣẹ́ láti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà àti àwọn Farisí wá síbẹ̀ tí àwọn ti fìtílà àti ògùnṣọ̀ àti ohun ìjà. Ẹ wá farabalẹ̀. Nítorí náà bí Jésù ti mọ ohun gbogbo tí ó ń bọ̀ wá bá òun, ó jáde lọ, ó sì fún wọn pé ta ni ẹ̀yin ń wá? Wọ́n sì dá lóhùn wípé Jésù ti Násárẹ́tì. Jésù sì fún wọn pé èmi nìyí. Àti Júdásì ọ̀dàlẹ̀ dúró pẹ̀lú wọn. Ẹsẹ̀ 6 tí màá ti dánu dúró. Nítorí náà bí ó ti fún wọn pé èmi nìyí, wọ́n bì sẹ́yìn, wọ́n sì ṣubú lulẹ̀. Wọ́n bì sẹ́yìn, wọ́n sì ṣubú lulẹ̀. Ohun tí mo fẹ́ kẹ́ ẹ rí ń bí ni wípé Jésù sọ pé èmi nìyí. Àwọn tán ń gbé ohun ìjà ogun wá tí wọ́n kó gbogbo nǹkan tí wọ́n fi mú Jésù, gbogbo wọn orí lulẹ̀. Kí ni ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ ń bẹ̀? 7 lẹ́kọ̀ọ́ tí mo fẹ́ fi hàn yín bẹ̀. Àkọ́kọ́ ni wípé Júdásì àti gbogbo àwọn tó tẹ̀lé wá, nígbà Jésù sọ pé èmi nìyí, wọ́n rí lulẹ̀ kí wọ́n lè mọ̀ wípé ẹ̀ṣẹ̀ àwọn pọ̀ jọjọ, pé ẹlẹ́ṣẹ̀ ni àwọn. Torí pé tí kì í bá ṣe pé wọ́n dẹ́ṣẹ̀, ńgbò ní èmi nìyí, ó yàn lè dúró ni. Ìkejì, kí Jésù Kristi lè jẹ́ kí àwọn èèyàn yẹn kó mọ̀ pé tí òun ò bá fi ara òun lé wọn lọ́wọ́, kò sí ẹnikẹ́ni tó lágbára lórí òun. Kò sí ẹnikẹ́ni tó ní agbára ní orí òun. Òun gángan fúnra rẹ̀ wá sọ fún Pílátù ní orí 19 ìhìnrere Jòhánù yẹn ní ẹsẹ̀ 11 pé kò sí ẹnikẹ́ni tó lágbára lórí òun. Ó sọ fún Pílátù. Jésù dá lóhùn 19 ẹsẹ̀ 11. Ó ní ìwọ kì bá ti lágbára kankan lórí mi
bí kò ṣe pé a fi fún ọ láti òkè wá. Nítorí náà ẹni tó fi mí lé ọ lọ́wọ́ ló ní ẹ̀ṣẹ̀ púpọ̀. Ìyẹn ni pé àkọ́kọ́ tí mo sọ fún yẹn pé ẹ̀ṣẹ̀ púpọ̀ ni Júdásì àtàwọn tí wọ́n wá mú Jésù, ẹ̀ṣẹ̀ púpọ̀ ni wọ́n dá. Ìkejì, Jésù jẹ́ kó yé wọn pẹ̀lú pé gbogbo wọn ṣubú lulẹ̀ wípé ẹnìkankan ò lè rí mi mú àfi ẹni tí n bá fi ara mi lé lọ́wọ́. Ẹ̀kọ́ kẹta ni wípé Jésù fẹ́ kí wọ́n mọ̀ wípé òun tó tán, òun ní gbogbo agbára, àti kí àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ kí wọ́n lè jẹ́ káwọn ọmọ ẹ̀yìn ẹ̀ lọ. Nítorí pé ní Jòhánù yẹn ní orí 18 ní ẹsẹ̀ 8, Jésù ò fẹ́ kán pa àwọn ọmọ ẹ̀yìn lára pé òun tó jẹ́ ara òun gbè, òun ò sì fẹ́ kán mú àwọn ọmọ ẹ̀yìn òun. Jésù ti Násárẹ́tì náà láwọn ń wá, wọn ò sọ pé àwọn wá àwọn ọmọ ẹ̀yìn Jésù ti Násárẹ́tì. Ẹwọ ẹsẹ̀ kejì, Jésù dáhùn pé mo ti wí fún yín pé èmi nìyí. Ǹjẹ́ bí èmi ni ẹ bá ń wá, ẹ jẹ́ kí àwọn wọ̀nyí máa lọ. Tó bá jẹ́ èmi lẹ̀ ń wá, ẹ jẹ́ káwọn wọ̀nyí máa lọ. Ó ní nǹkan kẹta tí Jésù tún fẹ́ kí ó ṣẹlẹ̀ ni pé kí ìwé mímọ́ kó lè ṣẹ. Ìyẹn ni pé Jésù fara ẹ̀ lé wọn lọ́wọ́ ní ẹsẹ̀ 9. Ó ní kí ọ̀rọ̀ nì tí ó lè ṣẹ èyí tó wípé àwọn tí ìwọ ti fi fún mi, èmi kò sọ ọ̀kan nù nínú wọn. Pé nígbà tí wọ́n wá mú Jésù yìí o, àwọn ìwọ̀n ṣubú lulẹ̀ ṣakátá, ilẹ̀ náà sì wá o. Ọba ògo ń jẹ́ kó yé wọn wípé ẹ wá o. Pé ṣubú lulẹ̀ yìí, òye yé Júdásì àtàwọn tó tẹ̀lé wá pé ọ̀daràn làwọn. Ìkejì, Jésù jẹ́ kó yé wọn pé bí mi ò bá fara mi lé yín lọ́wọ́, ipá yín ọ̀ka, mi ìṣẹ́ ń téèyàn mú, mi ìṣẹ́ ń téèyàn ń dè, àfi ẹni tí ń bá fira mi lé lọ́wọ́ tàbí tí bàbá ti pinnu wípé ká fi mi lé lọ́wọ́. Ìkẹta ni pé kí àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristi kan mọ̀ wípé òun tó jẹ́ ara òun gbè, kò sí ẹnikẹ́ni, òun ò nílò ẹnikẹ́ni láti gbèjà òun, kí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lè máa lọ. Ìkẹrin ni pé kí ìwé mímọ́ kó lè ṣẹ. Ìkarùn wá ni pé Jésù Kristi fẹ́ kí wọ́n mọ̀ pé òun ò kì í lo ohun ọ̀jà, òun kì í lo àdá, ìbọn àti ọ̀kọ̀ àti ohun ìjà ogun èèyàn láti fi jagun. Tí ẹja wọ ẹsẹ̀ 11, torí pé yóò dáa kí a kà bóyá kí n mú ẹsẹ̀ 10. Nígbà náà ní Símónì Pétérù, ẹni tó ní idà, ó fàyọ, ó sì sá ọmọ ọ̀dọ̀ olórí àlùfáà, ó sì ké etí rẹ̀ sọnù. Orúkọ ìránṣẹ́ náà máa jẹ́ Mákọ́sì. Nítorí náà Jésù fún pé tẹ idà rẹ bọ inú àkọ̀ rẹ. Ago tí bàbá fi fún mi, èmi ó ṣe aláìmú bí. Jésù ń jẹ́ kó yé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé a kì í lo ohun ìjà ayé ní ọ̀run láti fi jà. Ọ̀run mo ti wá. A kì í fi ohun ìjà ayé jagun. Ìkẹfà ni pé ọba ògo fẹ́ káwọn ọmọ ẹ̀yìn ó mọ̀ pé ìfẹ́ bàbá òun, pípé ìfẹ́ bàbá òun ni pé kóun fira òun lé wọn lọ́wọ́. Torí pé ago yẹn bàbá ló fi fún òun mu. Jésù ò rí Júdásì bí ẹni tó ṣe òun. Jésù ò rí Júdásì bí ọ̀tá. Ìlójú sọ pé ọ̀rẹ́, ó sì fi ìfẹnukonu dá ọmọ èèyàn. Torí pé ọba ògo rí wípé ìfẹ́ pípé ti bàbá ò ní pé kí òun la ìrírí mímú yẹn àti kíkan mọ́gi láti là kọjá. Ẹ̀kọ́ keje tí a tún fẹ́ ká kọ́ ńbẹ̀ ni pé ẹ̀kọ́ keje fún gbogbo àwa tá a gbàgbọ́ nínú Kristi, gbogbo àwa tá a ní Kristi ní Olúwa tó olùgbàlà, ó yẹ kí a mọ rírì Jésù Kristi, ọlá ńlá rẹ̀, ògo rẹ̀ bí Olúwa àti olùgbàlà wa. Ẹ jẹ́ n wá parí ọ̀rọ̀ yìí sí
àwọn èmi ni méje nínú májẹ̀mú láéláé. Àwọn èmi ni méje nínú májẹ̀mú láéláé. Ní Genesis orí 15, Olúwa sọ fún Abraham pé má bẹ̀rù, èmi ni ààbò rẹ, èmi sì ni èrè ńlá rẹ. Àkọ́kọ́ nìyẹn. Ìkejì, nínú Genesis yẹn náà ní orí 17 ní ẹsẹ̀ 1, Olúwa sọ fún Abraham wípé èmi ni Ọlọ́run Olódùmarè, èmi ni Ọlọ́run alágbára, El Shaddai, máa rìn níwájú mi kí o sì jẹ́ aláìlábùkù. Ní Genesis orí 31 ẹsẹ̀ 13, Olúwa sọ ńbẹ̀ pé èmi ni Ọlọ́run Bẹ́tẹ́lì. Genesis orí 31 ní ẹsẹ̀ 13. Ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Genesis orí 31 ẹsẹ̀ 13. Èmi ni Ọlọ́run Bẹ́tẹ́lì. Bẹ́ẹ̀ ni. Ìkẹrin, Olúwa sọ pé èmi ni Olúwa tó ń sọ yín di mímọ́. Èmi ni Olúwa tó ń sọ ní di mímọ́. Ìwé Lẹ́fítíkù orí 20 ẹsẹ̀ 8. Lẹ́fítíkù orí 20 ẹsẹ̀ 8. Lẹ́fítíkù orí 20 ó ní èmi ni Olúwa tí ó ń sọ yín di mímọ́. Bẹ́ẹ̀ ni. Ìkarùn-ún, ó ní èmi ni Olúwa ìgbàlà rẹ. Sáàmù orí 35 ẹsẹ̀ 3. Sáàmù orí 35 ẹsẹ̀ 3. Sáàmù orí 35 ẹsẹ̀ 3. Sáàmù orí 35 ẹsẹ̀ 3 ó ní èmi ni ìgbàlà rẹ. Bẹ́ẹ̀ ni. Nínú Àìsáyà orí 43 ẹsẹ̀ 15. Àìsáyà orí 43 ní ẹsẹ̀ 15. Ẹ gbọ́ ohun tí Olúwa, èmi ni Olúwa, ó ní èmi ni Olúwa ẹni mímọ́ rẹ, ẹlẹ́dàá Ísírẹ́lì, ọba rẹ. Èmi ni Olúwa ẹni mímọ́ rẹ, ẹlẹ́dàá Ísírẹ́lì, ọba rẹ. Ìkeje, Àìsáyà orí 48 ẹsẹ̀ 12. Àìsáyà orí 48 ẹsẹ̀ 12 ó ní èmi ni ẹni náà, èmi ni ẹni àkọ́kọ́ àti ẹni ìgbẹ̀yìn. Èmi ni méje nínú májẹ̀mú láéláé. Olúwa sọ fún Abraham pé èmi ni Olúwa Ọlọ́run Olódùmarè, èmi ni asà rẹ, èmi ni odi rẹ. Ìkejì, èmi ni Olúwa Ọlọ́run Olódùmarè, máa rìn níwájú mi kó o sì pé. Ìkẹta, ó sọ fún Jákọ́bù, èmi ni Ọlọ́run Bẹ́tẹ́lì. Ó sọ lẹ́nu Mósè pé èmi ni Olúwa tó ń sọ ní di mímọ́. Ìkarùn-ún, ó sọ lẹ́nu Nísàn pé èmi ni ìgbàlà rẹ. Ó sọ lẹ́nu Àìsáyà pé èmi ni Olúwa ẹni mímọ́, ẹlẹ́dàá Ísírẹ́lì, ọba rẹ. Àìsáyà orí 43 ẹsẹ̀ 15. Ó sọ nínú Àìsáyà orí 48 ẹsẹ̀ 12. Ìkeje pé èmi ni àkọ́kọ́, èmi náà ni ẹni ìgbẹ̀yìn. Ẹ jẹ́ á gbàdúrà. Ọba ìyè, gba ọpẹ́ kó gba ìyìn wa. Olúwa rán ọ̀rọ̀ rẹ sí wa. Jẹ́ ká ṣe rere o. Ògo ni forúkọ rẹ. Jésù Kristi Olúwa wa. Àmín.